Látìgbà tíjọba tó wà lóde nípínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àléfà ní nǹkan bí ọdún méjì sẹ́yìn báyìí ló ti mú ètò ìpèsè ohun amúlùdùn àti ìdàgbàsókè àwọn ìgbèríko wa lókùnkúndùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ètò pàtàkì márùn-ún ìjọba rẹ̀. Gbogbo akitiyan ìjọba lóríṣiríṣi lórí ètò yìí ló wá ń fi hàn gbangba pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe ojú pópónà mọ́tò lọ́lọ́kọ̀-ò-jọ̀kan tó ń lọ lọ́wọ́ báyìí jákèjádò gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. Àfojúsùn iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà wọ̀nyí ni láti tún mú ìgbé ayé rọrùn sí fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn àti ní pàápàá jùlọ ìlọsíwájú ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí nípa fífi ìlànà àwòkọ́ṣe rere lélẹ̀ fún ìpínlẹ̀ Ògùn. Síwájú sí i pẹ̀lú ipò tíjọba yìí bá àwọn ojú pópónà wọ̀nyí ní àsìkò tó gorí àléfà tí wọ́n á jẹ́ kí ó mú iṣẹ́ ìṣàtúnṣe tó yẹ náà lókùnkúndùn. Àwọn kan nígbàgbọ́ yìí pé àṣeyọrí ìlọsíwájú ọrọ̀ ajé àwùjọ dá lórí ipò ètò ìrìnnà àti ohun amúlùdùn irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọ ẹni bá dára kárí ó ní ìṣá. In the area of infrastructure, from what we can see and we do. In the area of infrastructure, we can see performance. Of course, if for a developing country, a developing community, a developing society, a developing state, infrastructure matters. Eléyìí ni ọ̀nà mọ́tò titun oníbejì Ìbàrà sí ìta ẹ̀kọ́ sí Tòtòrò àti afárá mọ́tò ojú pópónà Lábẹ́òkúta wá ṣàfihàn rẹ̀ gidigidi. Àwọn nǹkan ìgbàlódé bíi afárá mọ́tò alákọ̀ọ́kọ́ irúfẹ́ rẹ̀ Lábẹ́òkúta, afárá ẹlẹ́sẹ̀ tó ní ọyẹ́ nínú, iná mọ̀nàmọ́ná ojú pópónà, òdòdó ẹ̀yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó wà lójú ọ̀nà titun yìí. Ìgbàgbọ́ wà wípé irúfẹ́ àwọn ọ̀nà báyìí yóò tó fa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ mọ́ra sípínlẹ̀ Ògùn àti ní pàápàá jùlọ àwọn iléeṣẹ́ aládàáni tí wọ́n ń kọ́ ilé ìgbé olówó pọ́kú fún àǹfààní àwọn ará ìlú. Nínú ètò ìṣúná rẹ̀ fún ọdún 2013 tí wọ́n pe àkọlé rẹ̀ ní ètò ìṣúná ìfẹsẹ̀rinlẹ̀, owó tó fẹ́ tó 40 bílíọ̀nù náírà eléyìí tó jẹ́ nǹkan bíi ìdá 19 ètò ìṣúná yìí ni ìjọba yìí yà sílẹ̀ fún ìpèsè ohun amúlùdùn àti ìpèsè iṣẹ́ nípínlẹ̀ Ògùn. Ohun tó sì dá ọ̀pọ̀ lójú ni wípé kò sí àwùjọ tó lè ṣe àṣeyọrí kan nínú ètò ọrọ̀ ajé rẹ̀ àti ìpèsè iṣẹ́ fáwọn èèyàn rẹ̀ láì ní àwọn ohun amúlùdùn tó múnádóko nílẹ̀. Ní ìmọrírì eléyìí ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi rí i dájú wípé ó ṣe gbogbo ohun tó yẹ láti mú àyípadà tó dára bá ìpínlẹ̀ yìí kí wọ́n sì tó fa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ mọ́ra sí i. Látàrí eléyìí, iṣẹ́ àkànṣe ojú pópónà mọ́tò 11 káàkiri àwọn ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí ni ìjọba gbé fún àwọn agbaṣẹ́ṣe fún iṣẹ́ àtúnṣe ńlá. Lẹ́yìn eléyìí ni ìjọba tún wá fi àwọn ọ̀nà tí wọ́n tún ṣe pàtàkì mìíràn kún eléyìí. Nídìí èyí, ìjọba tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe tọ́rọ̀ kàn náà kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí àwọn ọ̀nà náà láì fi àkókò ṣòfò rárá. $150 bílíọ̀nù náírà ní àpapọ̀ owó tí iṣẹ́ líla àwọn ọ̀nà mọ́tò titun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ wọn fáwọn agbaṣẹ́ṣe náà yóò ná ìjọba, tí wọ́n sì fọwọ́ sí owó tó lé díẹ̀ ní $90 bílíọ̀nù náírà fún iṣẹ́ ọ̀nà 8 nínú ọ̀nà 14 tí ìjọba gbé fáwọn agbaṣẹ́ṣe náà. Gẹ́gẹ́ bí alákòóso fún ètò iṣẹ́ òde nípínlẹ̀ Ògùn ṣe sọ, àwọn kan nínú àwọn ọ̀nà wọ̀nyí yóò gbà tó oṣù 18 kí wọ́n tó parí wọn, tí àwọn kan yóò sì tó oṣù 24 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí wọ́n ti gbé fáwọn agbaṣẹ́ṣe wọ̀nyí ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ń gbé àwọn àwọ̀ titun wọ̀ báyìí nítorí pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí wọn.
lára àwọn ọ̀nà wọ̀nyí láti rí ojú pópónà másọ̀sẹ̀ Ṣàgámù sí Benin Express Junction sí Ọba Erewọlé Junction tó jẹ́ ibùsọ̀ kìlómítà 9, ojú pópónà OGTV sí Biuri Junction, ojú pópónà Moshood Abiola Way tó jẹ́ ibùsọ̀ kìlómítà 6, ojú pópónà Ìlara sí Ìjòhùn 60 kìlómítà ibùsọ̀, ojú pópónà Ìlẹ̀ṣàn sí Àgọ́ Ìwòyè ibùsọ̀ kìlómítà 25 ìyẹn 25 kìlómítà, ojú pópónà Ṣàngó sí Òjòdú ibùsọ̀ kìlómítà 22, ojú pópónà Láfẹnwá sí Ayétòrò ibùsọ̀ kìlómítà 24, ojú pópónà Èjìrìn sí Olúwalógbọ́ Junction nílùú Ìjẹ̀bú-Òde ibùsọ̀ kìlómítà 9, ojú pópónà Magboro Underpass ibùsọ̀ kìlómítà 12, ojú pópónà Mọ́ríámọ̀ sí Olóròǹbó ibùsọ̀ kìlómítà dídíẹ̀ lẹ́yọkan eléyìí tí ilé-iṣẹ́ òde nípínlẹ̀ Ògùn ṣe fúnra rẹ̀, ojú pópónà Òjèrè sí Àdátán roundabout ibùsọ̀ kìlómítà 9, ojú pópónà Ìlú Àwẹ̀là ní Ṣàngó Ọ̀tà ibùsọ̀ kìlómítà dídíẹ̀ ní 5 àti ojú pópónà pápá ìṣeré Múdàláwà lágbègbè ojú ọ̀nà Àṣérò. Àwọn ọ̀nà náà ni ìjọba yà kalẹ̀ láti ṣiṣẹ́ lórí wọn nítorí bí wọ́n ṣe ṣe pàtàkì sí fún ìlọsíwájú ọrọ̀ ajé àwọn ará agbègbè tó wà níbẹ̀ àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Gbogbo àwọn ọ̀nà tá a ṣe, àwọn ọ̀nà tá a rí pé ó jẹ́ òpópónà tó ṣe pàtàkì láàrin ìlú kọ̀ọ̀kan la mú, torí nǹkan tá a fi ń ṣe àwọn ọ̀nà yìí kan fẹ̀ sí ni pé kán di nǹkan tó máa gba mọ́tò mẹ́ta lẹ́ẹ̀kan náà ni pé ká lè mú ètò ọrọ̀ ajé ìlú kọ̀ọ̀kan dàgbàsókè sí. Níjẹ̀bú-Òde tẹ́ bá wo títì tá a mú, ó ní títì tó yẹ pé òun ló ń gbé èrò jù láàrin ìlú yẹn, the main artery láàrin ìlú yẹn, òun gan ni òpómúléró tí àárín Ìjẹ̀bú tó gba gbogbo àárín Ìjẹ̀bú tá ó ń la Ìjẹ̀bú já tó lọ já sọ́nà Ìbàdàn. Bẹ́ẹ̀ bá wá Abẹ́òkúta náà àwọn títì tá a mú bẹ́ẹ̀ náà ni wọ́n la gbogbo àárín ìlú kọjá ni. Tẹ́ bá mú láti Òjèrè lọ sí Àṣérò, tẹ́ bá mú ètò lọ láti Biuri, àwọn tó ń bọ̀ láti Èkó tó bá ti mú láti Biuri òun ló gbọ́n lọ dé Ajébọ̀ tó máa fi lọ sọ́nà Ìbàdàn. So àwọn títì ó jẹ́ àwọn títì tó yẹ pé àwọn gan ni títì gidi gan tó wà láàrin ìlú yẹn. Tá bá wá fẹ̀ wọ́n báyìí fẹ́ wọ́n yìí á jẹ́ kí ọrọ̀ ajé ìlú náà àwọn ìlú yẹn kan tún gbòòrò sí. Bákan náà ní Ṣàgámù, bákan náà ní Ọ̀tà. Àmọ́ ṣá kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe iṣẹ́ àwọn ọ̀nà tuntun wọ̀nyí táwọn ilégbèé, ọ́fíìsì àti ilé ìtajà tó fi dórí ilé ìjọsìn tó bá wà láwọn ẹ̀bá ọ̀nà náà kò ṣe ní faragbá láti lè fàyè sílẹ̀ fáwọn iṣẹ́ náà. Ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àwọn tó faragbá níbi àwọn iṣẹ́ ojú ọ̀nà tuntun wọ̀nyí ni gómìnà kọ́kọ́ ṣèlérí fún láti san owó gbàmábínú fún kí wọ́n tilẹ̀ tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ojú ọ̀nà náà. Nítorí náà, ní ìbámu pẹ̀lú ìlérí rẹ̀, ìjọba sì ń san àwọn owó wọ̀nyí fáwọn tọ́rọ̀ náà kàn. Lẹ́yìn èyí ni abala kejì wíwó àwọn ilé tó faragbá níbi àwọn iṣẹ́ àkànṣe náà lulẹ̀ eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ nílùú Abẹ́òkúta tí gómìnà fúnra rẹ̀ náà sì wà níkàlẹ̀ láti ṣàmójútó rẹ̀. Lẹ́yìn eléyìí ni ó wá kan ìlú Ìjẹ̀bú-Òde. Bákan náà ni Ọmọṣeṣorí ní ojú pópónà Ìlú Àwẹ̀là ní Ṣàngó Ọ̀tà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò yìí láì fi falẹ̀ rárá. Abala kan níbi ọ̀nà náà ni wọ́n yóò sọ di ọlọ́nà ọkọ̀ 6 tí abala mìíràn yóò sì jẹ́ ọlọ́nà ọkọ̀ 4. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kàn, iṣẹ́ ti bẹ̀rẹ̀ láwọn ojú ọ̀nà wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ló jọ wípé ní kété tíjọba ti fi ètò yìí tó wọn létí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó ẹrù wọn kúrò níbẹ̀ tí inú wọn sì ń dùn pé ìjọba mú ọ̀rọ̀ wọn lọ́kùnkúndùn. Àbẹ̀wò àkọ́kọ́ tí gómìnà Ìbíkúnlé Amósùn ṣe sí ojú pópónà Ìlú Àwẹ̀là yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wó àwọn ilé tó wà lẹ́bàá àwọn ọ̀nà náà lulẹ̀ fi hàn wípé àwọn ará agbègbè yìí kò ṣe àìgbọràn sí ìjọba rárá. Bí gómìnà ṣe ń rin ojú ọ̀nà náà ni ó tún lo àkókò náà láti tún fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tí inú wọn dùn pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí yóò mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ògùn tí ìjọba Amósùn gbé wọ̀nyí. A fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa, Ọ̀tà tá a wà yìí o, Abẹ́òkúta ni o, Ìjẹ̀bú-Òde ni o, Ṣàgámù ni o, gbogbo bí ta ti ń ṣọ̀nà yìí ẹ rí i pé fúnra wọn bó tilẹ̀ jẹ́ pé ó mú bí ìnira wá díẹ̀díẹ̀, inú mi dùn wípé ńṣe ni wọ́n tún ń fi ayọ̀ gbà tí wọ́n dẹ̀ ń ṣàdúrà wípé Olúwa tó bá wa bẹ̀rẹ̀ á bá wa parí ẹ̀. Mo ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa wípé wọ́n ṣeun. Gbogbo ìgbọ́kànlé tán wá ní nínú wa, àwa náà á tètè tún tẹra mọ́ṣẹ́ sí. Ẹ rí i pé ojoojúmọ́ lèmi náà ń wá yọjú sí pé ṣó ń lọ o, báwo ló ṣe ń lọ o, ká tún bára wa sọ̀rọ̀ dáadáa pé á tètè ṣe tán.
bí iṣẹ́ ṣe wá ń lọ káàkiri àwọn ojú pópónà wọ̀nyí gómìnà tún ṣe àwọn àbẹ̀wò òjijì sáwọn agbègbè náà láti fojú ara rẹ̀ rí bí nǹkan ṣe ń lọ sí. ní ọ̀kan lára àwọn àbẹ̀wò náà sí ojú pópónà ìlú Àwẹ̀là ní Sango Ọ̀tà tí gómìnà sì rí ohun tó wà nílẹ̀ ó fi ìdùnnú rẹ̀ hàn sí bí iṣẹ́ ṣe ń lọ níbẹ̀. níjọba ìbílẹ̀ Ṣàgámù iṣẹ́ ọ̀nà Kárà lọ sí Ìkòròdú yìí yóò fẹ́ tó ibùsọ̀ kìlómítà 7 èyí tí wọ́n gbé fún iléeṣẹ́ agbaṣẹ́ṣe PW táwọn ará agbègbè náà sì ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn agbaṣẹ́ṣe náà láti lè jẹ́ kí iṣẹ́ náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu láìsí wàhálà tàbí ìdíwọ́ kankan. agbaṣẹ́ṣe iṣẹ́ náà tún ṣàlàyé wípé iṣẹ́ náà yóò gbà tó oṣù 18 tí ó sì tún ṣàlàyé àwọn nǹkan ìgbàlódé tí yóò wà lójú pópónà náà. bákan náà ló tún gbóṣùbà fún àwọn ará agbègbè náà fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. iṣẹ́ sì ń lọ lẹ́sẹẹsẹ láwọn ojú pópónà náà láti rí i dájú wípé wọ́n tẹ̀lé gbogbo àwọn ìlànà tó de àdéhùn iṣẹ́ náà kí àyípadà fi lè tètè dé bá ọrọ̀ ajé àwọn ará ìlú. síwájú sí iṣẹ́ ojú pópónà mọ́tò Ìlara Ìjòhùn náà ti bẹ̀rẹ̀ ní pẹrẹu tí agbaṣẹ́ṣe ibẹ̀ sì ti ń bá iṣẹ́ dé ibi tó lápẹẹrẹ báyìí. ìdí nìyí tó fi jẹ́ wípé pẹ̀lú ayọ̀ ìdùnnú àti ìmọrírì oore ni àwọn ará agbègbè yìí náà ṣe kí gómìnà káàbọ̀ sáàrin wọn nígbà tó tún ṣe àbẹ̀wò òjijì síbi iṣẹ́ ojú ọ̀nà náà láti lè rí bí iṣẹ́ ṣe ń lọ sí. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gómìnà Ìbíkúnlé Amósùn pẹ̀lú ohun tí gómìnà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ rí nígbà tí wọ́n lọ káàkiri ojú pópónà náà ó fi hàn wípé àwọn agbaṣẹ́ṣe náà ń ṣiṣẹ́ takuntakun láti lè rí i dájú wípé wọ́n parí iṣẹ́ náà lásìkò àti ní pàápàá jùlọ pé wọ́n ń tẹ̀lé àwọn ìlànà tó wà nínú àdéhùn wọn pẹ̀lú ìjọba. orin ọpẹ́ àti àdúrà ló gba ẹnu àwọn ará agbègbè náà tí gómìnà sì tún fi dá wọn lójú wípé ìjọba òun kò ní káàárẹ̀ lórí akitiyan rẹ̀ láti mú ìgbé ayé rọrùn sí i fún àwọn èèyàn rẹ̀. gómìnà tún ṣàlàyé wípé iṣẹ́ àwọn ojú pópónà wọ̀nyí yóò tún jẹ́ kí àwọn èèyàn tún láǹfààní sí àwọn agbègbè mìíràn nípínlẹ̀ Ògùn àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀‐èdè yìí àti orílẹ̀‐èdè tó tún súnmọ́ ìpínlẹ̀ Ògùn tí gómìnà sì tún mẹ́nuba ipa pàtàkì táwọn iṣẹ́ ọ̀nà wọ̀nyí yóò kó nínú ìlọsíwájú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. bákan náà ni iṣẹ́ tún lọ ní pẹrẹu lójú pópónà Ìlẹ̀ṣàn sí Àgọ́ Ìwòyè eléyìí tó ti wá mú àyípadà gidi bá bí ọ̀nà náà ṣe wà tẹ́lẹ̀ rí eléyìí tó tún jẹ́ kí ọ̀nà náà ṣe lò díẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá lórí rẹ̀. bákan náà ló jẹ́ wípé wọ́n ti ṣe pílà tuntun fún afárá mọ́tò tuntun àti àfikún eléyìí tó wà níbẹ̀ tẹ́lẹ̀ láti lè fààyè gba àgbàrá omi ní ìmúrasílẹ̀ òjò lójú ọ̀nà náà. nílùú Ìjẹ̀bú Òde iṣẹ́ wíwó àwọn ilé tó wà lẹ́bàá àwọn ọ̀nà náà ń lọ lọ́wọ́ báyìí ìrètí sì wà wípé iṣẹ́ náà yóò rí bíi ti ìta ẹ̀kọ́ Òkè Ṣòkòrì tó toró nílùú Abẹ́òkúta. bákan náà ló jẹ́ wípé nílùú Abẹ́òkúta ó lé ní 6 àwọn iṣẹ́ àkànṣe àwọn ojú pópónà tí iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí wọn káàkiri olú ìlú ìpínlẹ̀ yìí. ọ̀kan lára wọn ni ojú pópónà tó toró lọ sí Tòkú lọ sí Ṣàpọ́n nílùú Abẹ́òkúta láti wá fàyè gba iṣẹ́ fífẹ̀ ọ̀nà náà lójú di ọlọ́nà mọ́tò 10. ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìgbé ilé ìtajà ọ́fíìsì ilé epo dórí ilé ìfowópamọ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní láti wó lulẹ̀. lára rẹ̀ tún ni iṣẹ́ ojú afárá mọ́tò tí yóò gùn jù nílùú Abẹ́òkúta eléyìí tí yóò jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn nǹkan ìgbàlódé tí yóò wà lójú pópónà yìí tí yóò sì bẹ̀rẹ̀ láti ọjà Ìtòkú lọ sí agbègbè Ṣàpọ́n. síwájú sí ọ̀nà tí yóò lọ láti roundabout Òjèrè lágbègbè ilé ẹ̀kọ́ gíga Moshood Abiola Polytechnic lọ sí Omidá lọ sí Ṣàpọ́n náà tí wọ́n ń gbé àwọ̀ tuntun wọ̀ báyìí sí bó ṣe wà tẹ́lẹ̀ rí. ojú pópónà náà ni yóò jẹ́ ọlọ́nà 6 tí wọ́n bá parí rẹ̀ tán. bákan náà ni ìjọba tó ń fẹ́ àwọn ojú pópónà mìíràn lójú láti tún fi dí àkọlùkọgbà mọ́tò kù. lára àwọn ọ̀nà bẹ́ẹ̀ láti rí ojú pópónà Moshood Abiola. ojú pópónà náà tó jẹ́ ọlọ́nà mọ́tò 2 tẹ́lẹ̀ ni wọ́n ti gbé fún agbaṣẹ́ṣe láti sọ di ọlọ́nà mọ́tò 4 pẹ̀lú ojú àgbàrá omi ti ìgbàlódé iná mọ̀nàmọ́ná ojú pópónà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò dáwọ́ iṣẹ́ àtúnṣe àti líla titun àwọn ojú pópónà wọ̀nyí dúró sáwọn ojú pópónà ńláńlá nìkan o. ìjọba tún ṣe àtúnṣe àwọn ọ̀nà nínú àwọn àdúgbò kan tí ipò tí wọ́n wà tẹ́lẹ̀ rí ń kan àwọn ará agbègbè náà lómidún. lára wọn láti rí ojú pópónà Mọ́ríàmù Olóròǹbó lágbègbè ojú ọ̀nà Abiola Way nílùú Abẹ́òkúta níbi tí ojú ọ̀nà Eléruku náà kò tún ní ojú àgbàrá omi tó dára
eléyìí tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn ará agbègbè náà. Àmọ́ báyìí ilé-iṣẹ́ òde nípìnlẹ̀ yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀nà náà èyí tí yóò parí láìpẹ́, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ líla ojú àgbàrá omi tuntun sí ọ̀nà náà ní ìgbáradì sí dídá ọ̀dà sí ibẹ̀. Ojú ọ̀nà yìí jẹ́ ojú ọ̀nà tó máa ń fún wa ní ìdààmú tó yẹ pé tójò bá ti rọ̀ báyìí gbogbo báyìí kò ní ṣe gbà, gbogbo etí báyìí gbogbo ẹ̀ ní ò ní ṣe gbà tó yẹ pé èmi máa páàkì mọ́tò sí ẹgbẹ́ títì, èmi máa páàkì síbí tó yẹ pé à ń ṣe gbà tómi bá dànù báyìí nísìnyí tójò bá rọ̀ àwọn ibì kan wà tó ń pè ní ṣẹlẹ̀rú, ó máa ba gbogbo bẹ̀ẹ́ jẹ́ tó yẹ pé gbogbo mọ́tò máa gbálẹ̀ ni. Ṣùgbọ́n nísìnyí tí wọ́n dẹ̀ ti wá máa tún ṣe nísìnyí ó máa jẹ́ ìwúrí tó tẹ ẹ̀ mú wa lórí tẹ́ pé bíbá á dùn gbà, ó ti jẹ́ ọ̀nà tó gbà jáde sí ẹ̀yìn stadium láti lè gbà jáde sí ibòmíì, ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé inú wa dùn gan fún ìkúnlọ́wọ́ tí gómìnà ń ṣe fún wa nípínlẹ̀ Ògùn bí lápapọ̀. A kojú ìṣòro lọ́pọ̀lọpọ̀ torí ọ̀nà yóò dára rárá tẹ́lẹ̀, jágajàga lórí erukuru gbogbo ẹ̀ kò tiẹ̀ dára rárá, mọ́tò máa ń bàjẹ́ yan gan tó bá rìn àkínrìn comfortable so kò dáa rárá. Bẹ̀tì gbèsè tíjọba gbé gbèsè tó dáa ni tó dẹ̀ dùn máwọn ará ó dùn mọ́ wá nú gidi gan because a ti ń retí pé wọ́n máa bá wa ṣe tipẹ́ tí wọ́n bá ṣe tẹ́ pé lásìkò gómìnà wa wọ́n wà lórí oyè ń sìn, so inú wa dùn gan lórí nǹkan tó ń ṣe tójò bá ń rọ̀ gan gbogbo inú ṣọ́ọ̀bù wa ó máa kún fún mi rẹpẹtẹ ni tómi máa ń wọlé tẹ́ gbogbo títì máa bàjẹ́ tójò bá ti rọ̀ tí ò dára bẹ̀ tí inú wa dùn gidi gan gbogbo èèyàn dẹ̀ ń sọ lọ́pọ̀lọpọ̀ pé in fact ìjọba wa gbé nǹkan tó tẹ́ wa lọ́rùn wọ́n gbé iṣẹ́ Ọlọ́run á dọ̀ bá wa ràn wọ́n lọ́wọ́. Bákan náà ló jẹ́ wípé ojú ọ̀nà pápá ìṣeré Muda Lawal Stadium lágbègbè Abiola Way àti Ashero Way náà ti ń rí ọwọ́ ìjọba ní pàápàá jùlọ líla ojú àgbàrá omi tuntun, líla ọ̀nà náà lórí kíkọ́ afárá mọ́tò mìíràn síbẹ̀. Gbogbo eléyìí ni ìgbàgbọ́ wà wípé yóò tún mú ayé rọrùn sí fún gbogbo àwọn tó ń ṣàmúlò àwọn ojú pópónà wọ̀nyí lórí àwọn ará agbègbè tọ́rọ̀ kàn. Gbogbo akitiyan ìjọba yìí láti mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn ló tún fi àwòkọ́ṣe rere lélẹ̀ lórí ìṣàtúnṣe ìpínlẹ̀ yìí. Yorùbá bọ̀ wọ́n ní títa ríro làákọlà tó bá jiná tán á wá doge. Pẹ̀lú ìnira díẹ̀ táwọn iṣẹ́ àkànṣe ojú pópónà káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn mú dání fún àwọn ará agbègbè tọ́rọ̀ kàn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló nígbàgbọ́ wípé ìpínlẹ̀ Ògùn ti ṣetán báyìí fún àyípadà rere eléyìí tí yóò mú ìlọsíwájú tó yẹ bá a tí yóò sì tún mú kí ìpínlẹ̀ yìí gòkè àgbà. Ìdí nìyí tó fi jẹ́ wípé wọ́n ṣetán láti ṣe gbogbo ohun tó yẹ láti mú kí àfojúsùn ìjọba yìí fún ìpínlẹ̀ Ògùn lè dòun. Ẹ rí i pé tí wọ́n bá ṣe ọ̀nà àwọn àǹfààní tó wà nínú ọ̀nà ó pọ̀ púpọ̀. Àkọ́kọ́ ń bẹ̀ tí wọ́n máa ń sọ nípa industrialization of an industry tí ọ̀nà bá ti dáa ẹgẹ́ tẹnisi òǹkọ̀rọ̀ ajé ńkọ́ á lọ sókè àgbèrú gbogbo àwọn nǹkan tó àwọn èèyàn tó bá fẹ́ gbé nǹkan wá sí ọ̀nà tó máa fẹ́ gbé nǹkan wá sínú ìlú tó máa gbé ọ̀nà táwọn máa rìn ó dáa inú wa dùn ara wọn á yá láti gbé wá so ìlọsíwájú yóò sì bá ọrọ̀ ajé lógùn state àti gbogbo Nàìjíríà lápapọ̀. Bó ti wà yìí tí wọ́n ti sọ̀fẹ́ ọ̀nà yìí lójú èmi tèmi ń sọ̀rọ̀ yìí ó ti lé ní 40 ọdún tí mo ti mọ̀ ìpọ́n ti sọ̀fẹ́ ọ̀nà yìí ṣùgbọ́n ìjọba tó máa ṣe ò tí ì yọjú láti gbà yẹn èyí tó dẹ̀ wá yọjú yìí sí èmi pàpà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé nǹkan rẹ̀ bẹ̀rẹ̀ lójú mi wọ́n dẹ̀ tún máa parí ẹ̀ lójú mi inú mi dùn sí Ọlọ́run á ràn ìjọba tó wà níta Ọlọ́run á ràn án lọ́wọ́ gbogbo ọmọ wọn ló máa ṣoríire ọmọ tàwa náà ṣoríire ìlú tí nǹkan rẹ̀ bá bọ́ sí ó yẹ kí ìlú ibẹ̀ pàpà kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi dúpẹ́ ń tèmi mo dúpẹ́ pé Ọlọ́run yan ìjọba tó máa bá wa tún Ṣàgámù ṣe Ọlọ́run á dẹ̀ ràn lọ́wọ́ kò ní rí ìdíwọ́ o. To sai dai mu yi muna Allah sa a dace muna farin ciki da abin da ya faru tun da bai shafe mu ya bata mu wani kaya ba dai sun ce mu kwashe in wani wuri ne ba za a yi da ce mu kwashe sai da za a bata mana kaya amma tun da an ba mu raya muka samu ka kwashe kayan mu muna farin ciki sosai Allah taimake su su gyara hanya a gama lafiya mu ma mun zauna mu ci amfani garin. Ìdùnnú ńlá ló jẹ́ fún wa nǹkan tí gómìnà wa ṣe fún wa tó because gómìnà kan ti wá lálá ọkọ̀ owó lé tó rẹ̀ ṣe ọkàn
tó fi ọwọ́ àbáná ọ̀nà yẹn bẹ́ẹ̀ bọ̀ pẹ̀lú gbèsè àjàrí tí gómìnà yìí ń gbé sí pẹ̀lú kọ́tà tí ń rí báyìí wọ́n fi alọ́kànbalẹ̀ pé ìlú yìí máa túbọ̀ gbòòrò sí i ó dẹ̀ máa fáwọn àlejò láǹfààní láti tún benefit àwọn ọmọ olúgun wọn á tún máa jàǹfààní wípé ìlú yìí máa tún lajú explosion máa wà companies máa tún pọ̀ sí i. bákan náà ló tún jẹ́ wípé ní ìmúṣẹ pẹ̀lú ìlérí rẹ̀ láti san owó gbàmábínú fún gbogbo àwọn tí ilé wọn tàbí ilé iṣẹ́ wọn faragbá níbi àwọn iṣẹ́ ojú ọ̀nà wọ̀nyí gẹ́gẹ́ bí ó ṣe fún àwọn tí ojú pópónà ìta ẹ̀kọ́ òkè ṣòkòrì sí ìbàrà tó toró ìjọba tó ṣíṣọ lójú sísan owó yìí fáwọn èèyàn tọ́rọ̀ náà kàn ní abala kejì iṣẹ́ àtúnṣe yìí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2012 nílé iṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ náà nípínlẹ̀ Ògùn tí wọ́n sì ṣe àyẹ̀wò fínífíní fún àwọn èèyàn náà kí wọ́n tún wá máa fi ìwé sọ̀wédowó náà lé wọn lọ́wọ́ pẹ̀lú ọpẹ́ àti ìdùnnú sì ni ọ̀pọ̀ fi gba ìwé sọ̀wédowó gbàmábínú wọn. nǹkan tó ṣe nǹkan tó dáa ni nítorí àti ń fẹ́ kí rẹ̀ wọ Ògùn state làbẹ́òkúta yìí kì í ṣọ̀rọ̀ ọgbọ̀n ọdún inú tèmi dẹ̀ dùn sí nítorí ọmọ wa máa jẹ́ ń bẹ̀ ọmọ máa jẹ́ ń bẹ̀ àwa náà dẹ̀ máa sì jẹ́ ń bẹ̀ torí ikú tèmi kò yà rárá so ti ń yẹ so ẹ̀yin náà dẹ̀ gúnlẹ̀ mi dèdè wa kò ní ra ìbíkúnlẹ̀ amóṣù tirẹ̀ náà dá àdúrà gbà ànífẹ́lẹ́ ìṣàṣemọ́. inú mi dùn gan fún nǹkan tí gómìnà wa ṣe ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ lágbára ọlọ́run bàtà wọn máa kéré iṣẹ́ ilẹ̀ kò ní kánjú gbé wọn mi àdúpẹ́ lọ́wọ́ wọn torí pé gbòòyì tọ́tọ̀ ṣe yìí àwọn ọ̀tọ̀ tí àwọn gómìnà wa kò sẹ́ni tó ṣe eré tó lé tó mú ṣe wọ́n ṣèlérí wọ́n mú ṣe ọlọ́run á máa kún wọn ṣiṣẹ́ kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ wọ́n máa dàgbà nínú ọgbọ́n àti òye. ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 26 oṣù kejì ọdún 2013 gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ló gbàlejò ètò àmì ẹ̀yẹ ẹlẹ́kẹ̀ẹ́dógún ilé ìwé ìròyìn This Day eléyìí tí wọ́n ṣe ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 Kútọ̀ lábẹ́òkúta lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó péjú pésẹ̀ síbẹ̀ láti ilẹ̀ yìí àti lókè òkun láti rí olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti olórí orílẹ̀-èdè United States of America nígbà kan rí Bill Clinton. Àmì ẹ̀yẹ tọdún yìí wáyé láti fi dá àwọn olùkọ́ tí wọ́n ti fakọyọ nídìí iṣẹ́ wọn lọ́lá àti àwọn èèyàn ńlá mìíràn tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Bákan náà ni ó wá láti mọrírì tó jọjú táwọn olùkọ́ ń kó nígbé ayé ọmọ ènìyàn láwùjọ wa. Látàrí eléyìí nígbà tó ń sọ̀rọ̀ olórí orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà kan rí Bill Clinton tún sọ wípé kò lè sí ìlọsíwájú ètò ọrọ̀ ajé kan tàbí ohun amúlùdùn tó jọjú láwùjọ tí àwọn èèyàn rẹ̀ kò ní ìmọ̀ ìwé tó péye. Bákan náà ni wọ́n fààyè sílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn níbi tí gómìnà Amósùn ti lo àǹfààní náà láti béèrè fún ìmọ̀ràn lórí bí ìjọba rẹ̀ ṣe lè tún ní ìlọsíwájú lórí ètò ọ̀gbìn nípìnlẹ̀ yìí. Nígbà tó ń fèsì Bill Clinton sọ wípé kíjọba yìí mú ìdàgbàsókè àwọn àgbẹ̀ ìgbèríko rẹ̀ lókùnkúndùn. Ọ̀kọ̀ọ̀kan àwọn olùkọ́ tí wọ́n jẹ àǹfààní àmì ẹ̀yẹ náà ni wọ́n fún ní ìwé sọ̀wédowó mílíọ̀nù 2 náírà. Gómìnà Ìbíkúnlé Amósùn àti akẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Delta Emmanuel Oduagha náà gba àmì ẹ̀yẹ fún iṣẹ́ takuntakun wọn lórí ìlọsíwájú ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Kówá wọn. Bákan náà ni wọ́n tún fi àmì ẹ̀yẹ dá àwọn èèyàn jàǹkànjàǹkàn mìíràn lọ́lá ní ìmọrírì ipa tí wọ́n kó nínú ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìjọba òun kò ní káàárẹ̀ nínú akitiyan rẹ̀ láti mú ẹ̀ka ètò ẹ̀kọ́ dé ipò tó bójúmu nípìnlẹ̀ yìí. I want to inform President Clinton and the senior members of this audience that the first item on the education 5 cardinal program is education. We believe that education is key to the fulfillment of our mandate to improve the quality of life of the citizenry and ensure a high level of social and economic advancement. Indeed, an educated people are easily governed. Finally, fún ìbéèrè tàbí àlàyé
ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn Ìṣẹ̀yà.